ṣé Mercy AIGBE wá sí party tèmi rí ló ṣe fẹ́ invite me? Why are you painting it to the whole world as if Lizzy kò sẹ́ni tó fẹ́ bá ṣe, èmi go fẹ́ bá yín ṣe. Torí téèyàn bá ń wọ aṣọ kí n like ẹ. Àìmọye èyí tó ti jẹ́ kí n mọ̀ rí nínú yín pé nítorí mo máa ń wọ aṣọ gan lẹ ṣe ń pè mí sí party. Àìmọye nínú yín. In fact, that was your major problem nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ film industry. That was you guys' major problem pé Lizzy máa ń wọṣọ. So gbogbo fi ẹ̀yin ni pé bí a máa wọṣọ jù yín lọ. Then ẹlẹ́kẹ̀ bí jókòó sí Ìyábọ̀. Ara àwọn amúrọ̀bà ẹ wá gbọ́n tó ṣe. Ó dá kí ló ń dùn nú ẹ ṣé wọ́n lọ́mọ olókù. Ẹ̀gbọ́n Mercy tó wá fi gba donation gbà yẹn. Ọmọ màmá yẹn tó wá fi gba donation. Tẹ́ ń sọ. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin tẹ̀síwájú láti máa bú Mercy AIGBE. Ó tẹ̀síwájú láti máa dráàgì arábìnrin náà ní orí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí pàtí ìyá rẹ̀ tí ó ṣe pẹ̀lú àwọn Ìyábọ̀ Òjó àti àwọn òṣèré kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn wa, ìjọ ọ̀rọ̀ yìí ṣó máa padà tán báyìí? Kí ló máa ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká wo fídíò tí ó kù. Lọ́ndà Gistlover pé lady yẹn sọ pé kò tẹ́ pé lady yẹn sọ pé Gistlover àdìdì sọ pé wọ́n lo Mercy, wọ́n lo kádàrá lady yẹn fún Mercy. Ẹ ti gbàgbé ní ẹ̀yin èèyàn Lọ́ndà Gistlover. Lady yẹn ń kọ́ Ìyábọ̀ Òjó. Lady yẹn dà ìbúlẹ̀ fi sí. Ó yá nǹkan látòkè láti costume. Ó yá irun. Wọ́n ní láti ọmọ ẹ̀ pé ó yá irun. Ìyábọ̀ sórí irun tó wà lórí ẹ̀ àti costume ọrùn ẹ̀ tó lọ yá. Ọjọ́ tó bá ti ní owó cash tó lè fi rà. Àwọn aṣọ kan wà tó bá wọ̀ lọ party ó máa dúró ó máa lúgọ ni. Ó mọ̀ pé aṣọ ẹbí ìfẹ́ ni ó máa fi ń bá wọn. Mercy AIGBE can never in her life. We are not friends. Me and these people are not friends. Me, I'm just a good-hearted person. Bóyá ẹ ti gbàgbé láti bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n sọ 2017 fún yín tí mo fẹ́ ṣe party. Ṣé mọ̀ pé Mercy wà náà tó lọ sọ́dọ̀ bọ̀dá Saheed Balogun. We've never been friends. Èmi àtàwọn people yóò ń ṣọ̀rẹ́. Invite you. Àwọn client mi tó rajà millions of naira lọ́wọ́ mi tó ń ṣe party lẹ́kọ̀ọ́. Ọmọ mi ni mo rán gbé aṣọ wọn lọ sẹ́kọ̀ọ́. Mo ṣì wà l'Abuja. People thought I'm Mercy's friend. I was never Mercy's friend. I only rooted for Mercy when Gistlover was attacking Mercy and her mother. And I decided to defend Mercy because of the old woman. That does not make me Mercy's friend. Don't get it twisted. Èyí tí mo lọ nígbà yẹn tí mo lọ ó ń ṣe movie launch. Èyí tí mo lọ tèmi àtọkọ mi jọ lọ ta fi náà ní red carpet yẹn. Mo decide pé mo fẹ́ ṣe ni. Mo decide ni pé okay mo fẹ́ ṣe. Number one, ṣé tí n bá lọ sí red carpet wọn, tí n bá lọ sí party wọn. Number one, party wọn ò ṣe party tí mo lè ti rí customer. Mo kì í ṣọ̀rẹ́ àwọn people yìí. Ẹ lọ wo story mi. Mo ń ṣọ̀rẹ́ gbogbo wọn. Oníṣòwò lèmi, I do my business. You are getting it